Mo kí gbogbo wa káàbọ̀ sí ojúde wọn ní ìlú Ìkìjà Ìjẹ̀bú. Lónìí ni à ń ṣe àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe. A wà nílùú Ìkìjà lónìí níbi tí a ti máa fi oríṣiríṣi hàn yín àgbo, òrìṣà ajé, àwọn jìgbò àti irúfẹ́ àwọn ohun ìbílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a máa ṣe àfihàn ìfún yín nínú fọ́nrán wa tẹ́ ẹ̀ ń wò ní lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ máa bá wa ká lọ, ó dá mi lójú gbogbo wa la máa gbádùn ara wa dọ́gba. Èmi náà ni ti ní tòótọ́ Àròdú Òjìgọ̀bì, bóyá kí n jó díẹ̀ fún yín. Ẹ máa sanwó fún mi o, èló lowó jó. À ń bọ̀ ná, ẹ máa bá wa ká lọ. Tẹ́lí ìrẹ́tẹ̀rẹ́rẹ́, òun dárẹ́rẹ́, adúbá fún ọdún, abù fún ojú, wọ́n ní kí àwọn méjèèjì rúbọ. Wọ́n ní kí ọdún rúbọ wípé ní ilé ayé o, ọdún kò ní tàsé. Kò ní ṣe kí ni o, kò ní tàsé. Wọ́n ní kí ojú rúbọ wípé ìwọ ojú o kò lè máa ṣe kí ni o, kò lè máa rí ọdún. Ẹ yọwọ́ sí mi pé ojú mi á máa rọ́dún. Ẹ yọwọ́ sí mi pé ojú mi á máa rí ọdún. Ojú gbogbo wa máa rọ́dún. Ọdún rúbọ. Ọdún òtàsé. Ojú náà rúbọ. Bí ọdún ṣe ní àpẹẹrẹ rere nílé ayé, ojú náà ní. Àwọn àgbàlagbà àwọn máa ní ojú àrí òṣùpá àmọ́dún. Ṣé a mọ̀ túmọ̀ ẹ̀? Pé ojú wa rí àmọ́dún ìtumọ̀ ẹ̀. Ìwòye ọdún wa rèé. Ọdún tó bá ṣe kí ni o? Aṣojú ẹ̀mí wa. Ọdún tó bá aṣojú ẹ̀mí wa o. Ọdún tó rúbọ wípé kí ìgbà òun kó má lè parẹ́. Kóun lè ní àpèṣe rere. Ṣùgbọ́n ojú yìí àwọn kan ń bẹ lẹ́yìn tó fẹ́ kí ojú máa rí ọdún. Ibi tí mo ń lọ nìyẹn. Àwọn yìí, àwọn ni a bà nǹkan tó dára jẹ́. Àwọn ni wọn ò fẹ́ kí ojú máa rí ọdún. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀. Wọ́n ní ojú ó máa rúbọ, wàá rí ọdún o. Ṣùgbọ́n gbogbo àwọn ẹni bí tó fẹ́ kí ojú máa rí ọdún yìí kọ́, wọ́n máa ṣe kí ni o? Wọ́n máa kúkú olóde. Ojú wa rúbọ. Ẹ jẹ́ ọdún pé kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Ọmọ ènìyàn. Abéjà, ẹ tọ́jú. Ibi tí ó kàn ní ìsìn, a ó lọ sí ìpele ìdúpẹ́. Torí pé nínú gbogbo Ọlọ́run ní kí a máa dúpẹ́. Téèyàn bá sùn, téèyàn bá jí, jẹ́ kí a máa dúpẹ́. Téèyàn bá jẹ ẹ̀kọ́. Àwọn tó ṣẹ̀ṣẹ̀, àwọn ọ̀sẹ̀
fún àwọn ọmọ bàbá fún wa. Ẹ̀kọ́ bá ètò bàbá fún wa. Ẹ̀kọ́ bá ètò bàbá fún wa. Ẹ̀kọ́ bá ètò bàbá fún wa. Àwọn pàṣẹ sá, àwọn ẹ̀ṣọ́ àwọn pẹ̀lú àwọn. Mo kí gbogbo Noah View pátápátá, mo kí gbogbo yìí o, lágbára lọ́wọ́ àjọṣe pẹ́pẹ́. Mo kí bàbá kábíyèsí kú kalẹ̀, bàbá alákìjà lóríṣà, alágbogbo òjé, ọmọ adálẹ̀ gbéwùrà, kálábọ̀ọ́sì ìyàwó àwòrán, kábíyèsí, àwọn ọmọ oníkiri méjì bíi ìtàjànàkú, mo kí orí adé o, ọmọ ọ̀ṣọ́dílé kìíní rẹ̀ ń bẹ lóde, bẹ́ẹ̀ ni bàbá, ọmọ àlùkò gbẹ́kọ̀tì, bàbá àwọn ni ọmọ alágogo àjílù gbẹ̀hùn àgbélépọ̀tà kábíyèsí ọmọ Anthony Káyọ̀dé Alákìjà wọ́n fi tọ̀wọ̀tọ̀ dárúkọ bàbá ẹlọ́run ṣe kábíyèsí Fọláyélúwà o ẹ ṣe àlàyé o ẹ ká àlàyé o. Kọjá lọ tó ń bọ̀ àtúgbò lè lọ. Olófòfó rèé ohun tó jẹ́ kó ju bẹ́ẹ̀ rèé olófòfó rèé àfi tó o bá sí lórí social media gbogbo bá a ṣe ń ṣe lọ́wọ́ yìí ni wọ́n ń wò káàkiri àgbáyé èyí tí a ṣe ní ọdún tó kọjá gbogbo ẹ̀ ṣì wà bẹ́ẹ̀ bá fẹ́ rí bẹ́ẹ̀ bá ti lọ sórí sáìtì NOAH kẹ́ ẹ lọ sáàṣì fún Ìkìjà Ìṣẹ̀ṣe Day 2024 ẹ rí bẹ́ẹ̀ èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí náà ó ń tú àṣírí ní àṣẹ bí ni tó fi dájú wípé wọ́n bá lọ́dún tó bọ̀ èrò tó máa tú wá kí ṣe kí ni á pọ̀ jù báyìí lọ. Ajé lọ́jọ́ ajé tòwó ajé tọmọtọmọ ajé ta ikú ní jẹ́ kálẹ̀ ọ̀rọ̀. Ló ṣe ká eégún ayé eégún ọ̀run ọ̀rọ̀ akọ́ṣọ́ balẹ̀. Ìgbà bàbá tó bí mi lọ́mọ, ìgbà ìyá tó bí mi lọ́mọ. Eégún òmùdẹ́kùn, ọgbà ikú ṣòwò pẹ̀tán, eégún mi láyé òfin náà lè fi ọ̀run ìbàdí. Ọjọ́ ìsagídégídà mọ́júbà lọ́dọ̀ rẹ̀ kí n tó jáwó. Àrùn àgájú mọ́júbà lọ́dọ̀ rẹ̀ kí n tó ṣàwó. Jẹ́mi ṣàwó, jẹ́mi ṣàwó, jẹ́mi yóò ṣàwó. Jẹ́mi ṣàwó, yóò ṣàwó. Jẹ́mi ológun wá kó wá ṣe gbogbo èkìtì ara wa yìí o. Bẹ́ẹ̀ni Alákìjà náà ni.
Ajé ló máa sọ̀rọ̀ káyọ̀. Mo bá dé ṣé ayé ti dá mi lóhùn. Mo ti gbogbo ìgbóhùnsá. Ajé lẹ́kọ̀ọ́ mo tẹ̀ wá bá mi dé. Ṣé mo bá dé ayé ti dá mi lóhùn. Ìjà làwọn àtàtì pé wá ṣeré ìṣẹ̀ṣe. Òkèlè August 2025. Wọ́n ṣàkóso bá dé pé ajé ti dá mi lóhùn. Mo ti tòkó gbọdọ̀ sọ, adé ológun ọjọ́ mi wá bá mi jẹ́. Ajé tẹ́lẹ̀ ìnáná ṣáláńgàdo, tẹ́lẹ̀ ìnáná ṣáláńgàdo. Ajé tẹ́lẹ̀ ìnáná ṣáláńgàdo, tẹ́lẹ̀ ìnáná ṣáláńgàdo. Ajé tẹ́lẹ̀ ìnáná ṣáláńgàdo, tẹ́lẹ̀ ìnáná ṣáláńgàdo. Ajé kọ́mọ́nà ọmọba lẹ́kùn. Alágbèéká lórí ìṣá alágbèéká ọ̀tàlẹ́gbẹ̀ ìwà alágbèéká lórí ẹgbẹ́ kọ́mọ́nà ọmọba lẹ́kùn. Ajé ẹni ọmọba lẹ́kùn. Ìdákùnrin káwọ́ ẹsẹ̀ káwọ́ sálẹ̀ kọ́mọ́nà ọmọba lẹ́kùn. Kọ́mọ́nà ọmọba lẹ́kùn. Ẹni ọmọba lẹ́kùn. Ìdákùnrin káwọ́ ẹsẹ̀ káwọ́ Ajé ti dá mi lóhùn. Ajé gbogbo ògbóló sá. Ajé olúkọ tẹ̀ ọ́ wá bá mi ṣe. Ajé ẹ̀yà nílẹ̀ 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 sílẹ̀ nílẹ̀ nílẹ̀
Àbẹ̀yẹ́dì ló sọ́sà yìí ṣe. Àbẹ̀yẹ́dì ló òye àdúgbò tó wọ̀. Ọmọ kíkà lórí ìta. Àlàbò gbèdé. Ọjà tẹ̀gbẹ́ wùrà. Àtàkì ìjàmbá wùrà ẹ̀. Èmi ló. Àbẹ̀yẹ́ àdìbà orí bá mi lé o. Àṣìṣe òpè ayẹyẹ ìṣẹ̀ṣe ní ìlú ìjọba òde àtúntúpẹ́ àtúnọ̀kẹ́yà ojúwa bàbá rí ọdún àtúntẹ̀síwájú lọ sí ìlú láti lọ wò sí ẹ̀sìn tó wọ́n ṣe ṣe. Àgbo sì máa jó ní kété tí àtúnwájú náà wà máa lọ. Ojúwa máa rọ́ọ̀dù òní àtúnwáwá tó kọ́ lọ́sọ̀ ìyá kan lẹ́ẹ̀kan lọ́wọ́. Nuwa Media.